ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò sẹ́ẹ̀ wò lọ yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá ẹ ti mọ̀ wípé táwọn ò bá ti rí báyà wa kì í sọ ètò àbá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣòtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré ìwọ tó bá ti subscribe bóyá subscribe o lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré ó yẹ ká sọ jù. nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ Kwara tó ṣẹ̀ṣẹ̀ ń rí yanjú bọ̀ tí àwọn ọmọ ológun pẹ̀lú gómìnà wọn là ń wà àwòrán wọn tí wọ́n ṣàwọn iṣẹ́ kan láti dáàbò bo àwọn èèyàn bẹ̀ wọ́n ti gbé operation Savannah Shield Sita ní Kwara láti dáàbò bo àwọn èèyàn láti rí pé ààbò tó péye wà fáwọn èèyàn àríru wàhálà báyìí mọ́ àríru nǹkan báyìí mọ́ gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ wọ́n fẹ́ wá ọ̀nà láti mú òpin bá pátápátá látúgbọ́rú eléyìí ní Ondo State. Often time like láwọn àsìkò gbà kan sẹ́yìn tá bá ń sọ àwọn ọ̀rọ̀ yìí tá bá ń yànnà náà tá bá ń pẹ̀kẹ́lù tá à ń sọ̀rọ̀ lórí rẹ̀ a máa ń wò ó pé ọ̀nà yẹn jìn ó jìn bó ṣe jẹ́ pé kò sí bó ṣe jìn tó ìyẹn lára náà là ń sọ o ṣùgbọ́n relief àbí kí n sọ pé nǹkan tó kàn máa ń mọ́kàn yẹn balẹ̀ díẹ̀ ni pé ó dà apá abẹ́hùn ni nǹkan kan báwọn kò tí ì débi kò ì wọlé tọ̀ wá at this time at this point àti ó ti wà ní ẹ̀gbẹ́ wa ó ti wà ní bèbè wa ó ti ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn wa lápá bíi náà tá bá lè sọ wípé ó ní tí wọ́n ń jà sí ń bẹ̀ ọ̀rọ̀ wọn yéra wọn bẹ̀ ní tí wọn ò fi tí ìyanjú ẹ̀ ó yéra wọn ṣáà tí níbẹ̀ rẹ̀ sí mọ́ sọ pé tá àwa náà ò fi tí ìrìnyanjú nìsín náà yá wa náà báyìí because nígbà yẹn tí wọ́n bá ń sọ̀rọ̀ ń pa pé òkè ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lẹ́kùn àríwá nǹkan kan àwọn ẹlòmíà ní wọ́n ti tòṣèlú bọ̀ àwọn ẹlòmíà ní nǹkan ó lọ́wọ́ nǹkan nú wọ́n mọ bó ṣe ń ṣe ó yéra wọn tí ìgbésùnmọ̀mí bá ń fẹ́stà báwọn tí àwọn ìmọ̀ ṣekúpa àwọn èèyàn bá ń lọ báwọn definitely ó jẹ́ àwọn kan tí wọ́n jẹ́ olórí ibẹ̀ àwọn tí wọ́n ń darí ibẹ̀ náà wọ́n lọ́wọ́ sí nǹkan kan táwọn wo ló wá lọ́wọ́ sí ti bíi tí ó sì bẹ̀rẹ̀ sí ní gbilẹ̀ yìí lọ́dọ̀ wa ń bì kí ló ṣẹlẹ̀. wọ́n ní bí kú rí ọba pa ni tóde ò lè pa ni ọba Israel Adelusi Olúfọ̀n Fífán in Ondo State òun kọ́ pa ní 2020 àwọn ọba tí wọ́n ti pa tí wọ́n jórí adé wa nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí okay they are not less than 53 at time tí ma ti gbọ́ ròyìn pé wọ́n pa kábíyèsí orí adé ẹ̀kan àsìgbọ̀n mi because ìdí tó fi kún pọ̀ mi ni pé they are symbol of our culture and tradition tó bá di pé àwọn ikọ̀ mùjẹ̀mùjẹ̀ ń wọlé tí wọ́n mú ọba orí adé balẹ̀ tí wọ́n ń pa wọ́n I'm talking about Royal Majesty bí any order of them tí wọ́n sì ń pa wọ́n bẹ́ẹ̀ ìràwọ̀ ọ̀sán ni o ó yẹ kí àwọn àgbààgbà lẹ́ẹ̀ka ròjìrì kí wọ́n bójú wò ó náà obìnrin béèrè kẹ́ pé kí ló fa kínní ṣáájú àsìkò yìí ni ìròyìn ti jáde pé ọ̀tá ti wà nílẹ̀ Yorùbá mo ti sọ lórí ètò náà rí ẹni tó jẹ́ adarí ẹgbẹ́ ọ̀dọ́ fún igun Afẹ́nifẹ́re tá à ń pè ní youth wing Afẹ́nifẹ́re bó ti pa Ọ̀jájú náà lórúkọ sọ́nìmọ̀ ẹ̀ tí àwọn agbésùmọ̀mí palẹ̀ mọ́ tó padà bọ́ ó tú àwọn àṣírí tó ní agbára pé wọ́n ti wà nílẹ̀ káàárọ̀ òjíire the bottom line is now this tó ń ṣe mí ní kàyéfì tó bá ṣẹlẹ̀ pé àwọn kábíyèsí orí adé tí wọ́n ń pa wọ́n tí wọ́n sì mú jẹ bẹ́ẹ̀ as I quoted before bí kan quote any figure between 2011 to 2021 onímọ̀ quote yẹ o and we are now in 2026 wọ́n ti pa 53 ẹni máa fẹ́ prove ẹ̀rọ nǹkan lọ check ẹ̀ bó lè list gbogbo orúkọ àwọn ọba tí wọ́n ti pa nílẹ̀ káàárọ̀ òjíire number one ni wípé ó túmọ̀ sí pé kò sí ààbò tí ó bá fi pé wọ́n wọlé wọ́n ń pa ọba tí kò sì sí pé àwọn àgbààgbà ilẹ̀ tí wọ́n ń pe àwọn alálẹ̀ ilẹ̀ bí wọ́n ṣe wọ́n ń pè láyé ẹjọ́ sí in the ancient time wọ́n ti invoke àwọn agbára tá a fi gbélé káàárọ̀ òjíire dúró
ipe èèwọ̀ eléyìí ò gbọ́dọ̀ mọ́ tẹ̀síwájú bẹ́ẹ̀. now kí wá ní kí aráàlú tó máa rà tá àrà gó kiri kí yẹn jèrè tiẹ̀ nígbà tó máa ń pa ọba bí ẹni pa ìsinsin bí eléyìí. now before kò ní pé rúbà yọ ṣẹlẹ̀ I want to inform every one of us pé wọ́n ti carry what I call intelligent gathering torí àwọn agbésùmọ̀mí àti àwọn ọ̀tá ìlú ikọ̀ mùjẹ̀mùjẹ̀ yìí wọ́n á ti ṣe iṣẹ́ abẹ́lẹ̀ láti mọ wíwọlé jíjáde wọ́n á ti gather information tó ní agbára nípa ẹni tí wọ́n bá fẹ́ lọ kọlù most especially the royal father. now ìgbà tí ròyìn yẹn jáde ti ọba tí wọ́n pa lóńdó èmi ti rí since tí mo ti rí news ti wà almost of 3 or 4 days ago mo ti rí mo ń yà mí lẹ́nu pé kí n tún dé léyìí irú kí ló ń ṣẹlẹ̀ yìí mo sì mọ̀ pé for the fact wọ́n fọ́ pa kábíyèsí torí kábíyèsí wà prominent lórúkọ wọn fi jáde ni ó ṣeé ṣe kẹ́pẹ́ àwọn míì náà bá lọ torúkọ wọn jáde torí pé. àgàn wọn ni wọ́n resist àwọn bandits yẹn wọn gbogbo ọta àbọn wọn ò wọlé wọ́n ní láti lo àdá. láti fi pa ọba. láti pa kábíyèsí. ibi agbègbè kan ní ìlú Oǹdó ni Agamọ land. Alágàmọ. ti ilẹ̀ Agamọ ọba Kẹ́hìndé Fálọdún. wọ́n yin ìbọn wọ́n di gbogbo ẹ̀kọ́ wọlé wọ́n wá súnmọ́ wọn ó rí i pé wọ́n ti ṣiṣẹ́ wọn débi tó lápẹ̀rẹ̀. mo rántí. wọ́n ní àwọn afurasí yẹn 6 ni wọ́n. tí wọ́n ṣekú pa. ajínigbé tàbí wọ́n ní 6 ni wọ́n. tí wọ́n ṣiṣẹ́ bíi. now ó fi hàn wípé ìràwọ̀ ọ̀sán ni kí àwọn àgbààgbà alẹ́ káàró jíire kí wọ́n wà nǹkan ṣe sí o lè tójú sí mi o. ó sì wà political náà àwọn tó wà lábẹ́ bí wọ́n ṣe lé Jonathan lọ nígbà yẹn tí wọ́n gbé ìgbésùmọ̀mí dìde láti fi discredit gọ́ọ̀mẹ̀ntì Jonathan àwọn yẹn náà wọ́n ti sinmi àwọn yẹn náà wọ́n sì wà lábẹ́ gbogbo wàhálà tó wà yìí. wọ́n ṣe o. so ó lè reason tàbí lane strike ní north west reason yẹn lè yàtọ̀ sí ti north east ó lè yàtọ̀ sí ti north central kálukú wọn ló mọ reason ṣùgbọ́n àkójọpọ̀ pọ̀ ẹni pé ó wà political. ìgbà tí wọ́n máa lé Jonathan lọ àwọn kan ni wọ́n come together tí wọ́n gbé àwọn agbésùnmọ̀mí wọlé tí wọ́n dẹ̀ fi fojú Jonathan rí nǹkan tójú ẹ̀ rí àwọn yẹn náà wọ́n sinmi báyìí tí wọ́n ń ṣiṣẹ́ lọ lábẹ́ nǹkan tó ń ṣe láti make sure pé wọ́n discredit gọ́ọ̀mẹ̀ntì tó wà ń ta náà. lórí tilẹ̀ Yorùbá before now ni wọ́n ti sọ pé wọ́n sọ̀ráǹdì gbogbo Ìgbò wa. before now ni wọ́n ti sọ pé wọ́n sọ̀ráǹdì gbogbo Ìgbò wa nílẹ̀ Yorùbá pé ká wá gbogbo ọ̀nà láti make sure pé àdèdì kí wọ́n bá ráyè wọlé sí wa lára púpọ̀. mo nígbàgbọ́ yìí pé wọ́n sùn ní south west ló jẹ́ ká fọ́ọ̀mù àmọ̀tẹ́kùn bó tiẹ̀ ṣe pé àmọ̀tẹ́kùn tán fọ́ọ̀mù wọn fún wọn ní weapon tí wọ́n lè lò dáadáa ọ̀bẹ àtàwọn dengon nǹkan tá kó lé wọn lọ́wọ́ nù bọ́jú gbogbo ẹ̀ lọ. gbogbo wọn lọ bẹ. ìbọn léwọ́ nìkan náà fún wọn tí wọ́n kà kó lé wọn lọ pé kán máa lò ìbọn ọdẹ eléyìí ò dẹ̀ tó nǹkan tí wọ́n lè fi dojú kọ àwọn agbésùnmọ̀mí tí wọ́n bá dé ṣùgbọ́n pé bóyá south west ò múra àwọn múra wọn sílẹ̀ o gbàtàn lọ́ǹchì àmọ̀tẹ́kùn oore ọ̀fẹ́ pé kankan fún wọn ní dá lọ láti jẹ́ ká kó nǹkan ja ogun tó le sí wọn lọ́wọ́ ìlókù báyìí ìjọba àsìn wa lè fojú yẹn wò ipe ó yẹ káwọn gbé nǹkan tó lágbára lé wọn lọ́wọ́ torí irú nǹkan tá à ń sọ gan bọ́n ṣe wọlé tọ́ kábíyèsí lọ ìmù kankan pé àwọn àmọ̀tẹ́kùn ìpè kan máa bọ̀ ṣé pẹ̀lú dengon yẹn náà ni wọ́n fi kọjú ìjà sí wọn èmi bá ní pé ó yẹ kíjọba àpapọ̀ kan fojú ibẹ̀ yẹn kankan fi wò ó pé àkókò tó láti kárí weapon tó lágbára wọ́n ti dé bí ìtàn wọ́n ti dé ogun ti dé bòde. Ọba Kẹ́hìndé Jacob Fálọdún ni orúkọ. àbí Ọba Kẹ́hìndé Fálọdún. Fálọdún. a bá àwọn èèyàn agbègbè ìhùn nípínlẹ̀ Àkúrẹ́ North. Àkúrẹ́ North local government area ni àbáwọn kẹ́dùn ṣùgbọ́n Comrade Fẹ́mi Babalọ́lá Comrade Ọmọlúlú Èjìjẹ kó tó di pé a kúrò mbẹ
ìbéèrè tèmi at what point okay àwọn ọlọ́pàá àwọn ọlẹ́ṣọ́ ààbò wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kóńbà agbègbè yẹn wọ́n ó fojú àwọn perpetrators yẹn hàn dé wọ́n ó wá àwọn afurasí ọ̀hún àwọn fleeing suspects yẹn wọ́n ó rí i pé wọ́n mú wọn nígbà wo ni wọ́n mú wọn nígbà wo lára wọn tí wọ́n mú nígbà wo ni àwọn tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí ni wọ́n ó rí wípé àwọn get justice tó yẹ káwọn get pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣé mọ̀ wípé ní àwọn apàbẹ̀ yẹn àwọn afurasí míì tí wọ́n bá ní wọ́n mú àmọ́ gbọ́ pé wọ́n máa wọ̀n mí gbà mí látàrí operation kan tí wọ́n ṣe but to get the exact people tó wu ìwà aláàbí yìí láti mọ àwọn tó ṣe iṣẹ́ yìí gangan kí wọ́n dẹ̀ rí irú wọn yẹn gangan mú nígbà wo ni ó jẹ́ nígbà wọ́n wá sí Àkúrẹ́ tán wá sí ìpínlẹ̀ Kwara wọ́n sọ pé wọ́n ń ṣiṣẹ́ lórí rẹ̀ lọ́wọ́ náà ni wọ́n ó mú wọn láwọn àsìkò gbà kan náà àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ ṣáájú kọjá àsìkò yìí o tí wọ́n ti ń sọ pé wọ́n ó mú wọn o tá à ti gbọ́ o bó wà. sórí àkọ́kọ́ ni pé inú mi kì í dùn tí láabi bá ṣẹlẹ̀ tán tá a wá sì ń sáré kiri pé a mú àwọn ọ̀tá because kì í ṣe pé kí wọ́n ìtọ́kọ́ mọ́ lè pa ọmọ nǹkan mọ́ ń sọ yìí o it's like medicine after death ohun tó dáa ti bàjẹ́ at times láti rectify láti mú wọn to bring them to justice ohun tó dáa ni ká fojú ọ̀daràn ká fi wo inú òfin ó dáa jọjọ ṣùgbọ́n èmi è clamor fún ebi mọ́ sọ pé bó o láti dẹ́kun tírú òfin ní ìṣẹ̀lẹ̀ matrix méjèèjì o mo fẹ́ wò báyìí ni o ìgbà tí wọ́n pa ọba Israel Adéùsì Olúfọ́n till now bí ìmọ̀ ohun tí wọ́n ṣe sí okay the same Ondo náà ni o okay the same Adéùsì the same yìí mọ̀ bí àwọn rí àwọn tó pa kábíyèsí èyí kan rí wọn mú ìgbà tí wọ́n pa ọba Ọlátúndé Samuel Olúṣọlá lẹ́kìtì ìmọ̀ nǹkan tí wọ́n rí ṣe sí mọ̀ ń kárùkọ àwọn tó ti pa ni o bí mi ìmọ̀ nǹkan tí wọ́n rí ṣe sí ìgbà tí wọ́n pa ọba David Babátúndé Ògúnṣọlá ìmọ̀ nǹkan tí wọ́n rí ṣe sí di bá ṣe ń sọ̀rọ̀ yìí okay sorry at times ilẹ̀ Yorùbá ilẹ̀ káàró òjìrè a ní àwọn agbára ìṣẹ̀dálẹ̀ wa tó confam di sí i tí wọ́n lè lò láti lè fi wọ́ àwọn tó ṣe iṣẹ́ wọn fúnra wọn tí wọ́n wà ká tí fúnra wọn wọ́n padà wá tí wọ́n mọ̀ sunkún mo ti rí ibi tẹ́nìkan ti ṣe nǹkan sí ilé ẹ̀rí nílẹ̀ káàró òjìrè tí ara bísí mú gbálẹ̀ ó sì gbálẹ̀ tílẹ̀ fi mọ́ wọ́n sì kà wọ́n bá ń bẹ̀ wọ́n bá ń bẹ̀ sáàlì kò ti lọ ni ṣé kò sí mọ́ ni now ẹ̀yà kẹ́pẹ́ wọlé ńjọ́ kan mọ̀mọ́ wa nù ni wọ́n kò wọlé sórí program yìí ok èmi gbé gbàgbọ́ nínú technology tá à ń lò mo gbàgbọ́ nínú ẹ̀ o but notwithstanding a gbọ́dọ̀ àwọn kan tó bá ti gba ìgbàgbọ́ oríṣiríṣi ìgbàgbọ́ wọ́n lè mọ yín mo mọ̀ sí pé asáwọ̀ àpàrà síbi ẹbọ ni ohunkóhun tó bá máa mú ìdájọ́ òdodo wọlé èmi dúró tì í ẹ̀mọ̀ wà ní number 2 ni wípé àwọn tó ń ṣiṣẹ́ bíi síwò ní bàbá àṣàlẹ̀ tó gbé wọn pọ̀n síwò láwọn tó ń fún ọ ní information ẹnìkan ló ń sọ pé òun tààpù sínú information security adviser of your whole federation ṣèbí ìta àgbọ̀ la gbọ́ ó túmọ̀ sí pé information security wa kò sáàbò fún tó bá ti ń sọ lókè bá ṣe mú àwọn ọ̀tá òun làwọn tó ń tàpù sínú ọmọ gbọ́ wọ́n mọ̀ sọ fáwọn ọ̀tá pé ẹ wo ibi tí wọ́n máa gbọ́ àmúyín rèé o àwọn tó ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn tó ń mújẹ yìí wọ́n wà díẹ̀ nínú wọn wà náà ìjọba tí ì bá ṣe gbogbo wọ́n wà náà ìjọba tó ní pé kí ni ẹ lè ṣe operation burúkú báyìí tẹ́ ẹ bá ní information lọ́wọ́ criminal work with information first class up to the relevant information tí àwọn security yẹn gò ní lọ́wọ́ àti mú wọn èkì rọrùn but mo believe pé tí àwọn ẹ̀ṣọ́ aláàbò wa bá pinnu tó má sì ṣetán with their professionalism wọ́n á padà mú wọn
torí mo rí pé ti àwọn tó ṣiṣẹ́ ibi lọ́wọ́ ní St Francis College ti máa rántí lọ́wọ́ wọ́n padà mú wọn bọ̀ ó ń béèrè pé sáwọn gangan ni wọ́n mú lórí àkóbè lẹ́ẹ̀kan náà kò tí ì sí news tó debunk pé kì í ṣe àwọn ni wọ́n mú tí ròyìn bá jáde tó bá kàńtẹ̀ pé àwọn tẹ́ ẹ mú o ẹ̀sìn yàn mú ni o àti ìgbó ọ̀kẹ́ o ó ṣeé ṣe o ká ní pé ká mọ̀ sí ìmìjì lórí ẹ̀ but let's give them benefit of doubt pé àwọn tó ṣiṣẹ́ bíi wọ́n ọwọ́ àpàdà tẹ̀ wọ́n. anyway nǹkan tí mo rí pẹ̀lú ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí ni pé Nigerian government wọ́n ti try effort wọn mi dẹ̀ sọ pé effort wọn yẹn ti tó wọ́n dẹ̀ ti ní ẹni tó jẹ́ assistant ń ṣe táwọn náà ń ràn wọ́n lọ́wọ́ which is US n tó máa ń dùn mí wọ́n ti dé bẹ́ẹ̀ ni n tó kàn máa ń dùn mí ni pé iye òkú tó kú ni wọ́n mọ̀ ìgbà tó bá kó àwọn pípù yẹn wọ́n ní fún wa ní fígọ̀ nǹkan tó ṣe sí wọn ànímọ̀ akẹ́gbẹ́ kí wọ́n ti gbá wọn mú náà ni kò sí ẹni ọ̀dà tẹ̀ ká pé wọ́n ń gbé wọn wá tàbí mo ṣe sọ́ngbà kan tọ́dẹ̀ fún wọn ní kọ́yìn wọn ní ìbọn bá ṣe máa ń yan olè ní ìdí early 70s to late to early 80s ká pé wọ́n fẹ́ wọn tàgbà ni bóyá yẹn bá bọ́ mo kàn mọ́ pé pẹ̀lú ọwọ́ tí US pé pẹ̀lú wọn yìí yóò padà dópin jọ kan náà ni. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Ìdó wọ́n ní ọjọ́ Wednesday ní ìṣẹ̀lẹ̀ torí mo ti rí bí àtẹ̀sọwọ́ bíi 4-5 lójú òpó Facebook tí wọ́n béèrè wípé n tó ṣẹlẹ̀ ní Ìdó àti ìmẹ́nu bó tiẹ̀ jẹ́ pé ìgbìyànjú láti kó àwọn ìròyìn jọ sí ó lè kún dáadáa ó sì ń lọ ṣùgbọ́n ní tó ṣẹlẹ̀ pẹ̀lú ìyá àgbàlagbà kan tí wọ́n ní àwọn kan dẹ́mi ìyá yẹn légbodò àwọn tí ìṣẹ̀lẹ̀ wọn sì ṣojú wọn ní àwọn Fúlàní làwọn onítàn tí wọ́n ṣiṣẹ́ wọn ní Ìdó ìyá oníyà yẹn ti lọ ọmọ ìfẹ́ mi gbogbo ẹ̀já gbọ̀dá bó. gẹ́rẹ́gẹ́ láago 10 àárọ̀ lù láti iléeṣẹ́ rédíò àgídìgbò 88.7 FM Ìbàdàn lọ gba káàdì ìdìbò rẹ. fọ́nrán tó ṣẹlẹ̀ yẹn wọ́n kàn mọ́ ṣàfihàn ẹ̀ níwọ̀nba tí wọ́n ò ní lè ṣàfihàn rẹ̀ dáadáa. ó dúró hàn. kọ́mi fẹ́mi kọ́mi dánmọ́lólú. wàhálà ti wọlé dé tá a bá ní tara wa ilé ẹ̀kọ́ lákọ̀ọ́kọ́ tó ṣẹlẹ̀ nídòó arákùnrin kan náà ń gbà kan náà nínú oko
bẹ́ẹ̀ wọ́n gé lọ́wọ́ wọ́n sá lọ́wọ́ mo tí ì máa gbàgbé ìdó yẹn náà ni tí ẹ̀jẹ̀ bò ó sọ́kò lóyún rántí tí pọ́n bò ó ìdó yẹn náà ni inú oko náà ló ti ṣẹlẹ̀ o kí ló sì bí wàhálà ni pé ìyẹ́ bí léèrè tí ìgbà gbàgbé ìròyìn rẹ̀ ó ní pé kí ló fi kó màálù wá jẹ tẹ́ ń wó ẹ̀gẹ́ ẹ̀hún fún màálù yín nídó yẹn náà ni bí wọ́n ṣe kọjú ìjà sí nìyẹn ó ní pé ìgbà tó ń gbé àdá yẹn bọ̀ jágbọ́n bọ̀ ó fẹ́ gbé lé òun lórí ni lárakùnrin yẹn ó lóun á fọwọ́ blọ́ọ̀kù àdá yẹn ó sì bẹ́ẹ̀ ibù gangan ẹran ló gbé èyí tó kù dúró ìgbà tí wọ́n ṣú ọkùnrin yẹn ó dà pé àwọn ikọ̀ wa níbẹ̀ náà ṣàbẹ̀wò sí arákùnrin ní ilé ìwòsàn tí ìgbà gbàgbé mo ti fẹ́ gbàgbé ni o àwọn ṣàbẹ̀wò sí arákùnrin yẹn kéjì ti yá yìí tí wọ́n dá dùbúlẹ̀ tí wọ́n pa nípa burúkú yìí. yá yìí now ó ti fi hàn wípé a ti gbàlejò ọ̀ràn mọ́ra ẹ má jẹ́ ká tara wa àlejò ọ̀ràn ti dé àwọn àlejò òbú ti dé. àwọn tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣojú wọn tí wọ́n láǹfààní àti jẹ́yàn agbègbè yẹn tó sọ̀rọ̀ wọ́n fi ohùn ránṣẹ́ ẹ̀já gbóhùn. àtọ́rọ̀ ṣẹlẹ̀ tọ́lọ́pàá dé àníkásáré wá àwọn pípù yẹn lọ níbi tán ti sáyẹ̀ ládàá pé ká wá wọn lọ pákà wọn mọ́ wọn gbà ó wọn gbà nígbà tó wá dé ẹwà aago tó lù ú sìn tí ìsáfà tẹ̀yìn lọ́lọ́pàá wá dé ní DPO dé ló ṣẹ̀ṣẹ̀ táǹkú ló ní ká máa wá fúlàní lọ nígbà tán ti fi mọ́tò wọn náà fi kó àwọn ìyàwó fúlàní sá lọ o mọ́tò ọlọ́pàá náà fi kó sá lọ o mo fẹ́ ṣe fídíò mi rí fídíò sí láàrin èrò ni o mọ́tò náà fi kó ìyàwó wọn sá lọ o ó wá dé nísìnyí ó ní káwa máa lọ nú igbó ká lọ wá fúlàní nígbà tán ti pè wọ́n tí gbogbo wọn ti sá lọ tán wọ́n ní ká máa wá wọn kiri ìgbà tọ́wọ́ ṣẹlẹ̀ tó yẹ ká wọn mọ́ ká wá wọn mú ká rí wọn mú gbà yẹn DPO gbà ká wá wọn lọ o. ẹ̀ńtẹ́ ẹ̀gbọ́n kì í ṣe pé bí nìkan ló wà ó ti ń jà rìnrìn kiri gbogbo ojú ìgbà ìjà àwọn èèyàn ti ń fi ṣọwọ́ síra wọn káàkiri wọ́n ń pín káàkiri fọ́nrán àtòhùn tẹ̀gbọ́n bó o wá ló jẹ́ tó bá jẹ́ wípé kò rí bẹ́ẹ̀ ṣe mọ̀ pé DPO ọlọ́pàá abẹ́hùn ó yẹ kó ti jáde kó ti sọ̀rọ̀ ká ti gbọ́ látẹnu iléeṣẹ́ ọlọ́pàá tó ṣẹlẹ̀ nídò as at now ní tó ṣẹlẹ̀ Wednesday ká mọ̀ tí ì rí nínú pépà ká mọ̀ tí ì gbọ́ ní ìròyìn níbì kankan pé iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe báyìí wọ́n ti gbé ìgbésẹ̀ báyìí ṣe mọ̀ wípé PPRO Ọ̀yọ́ state tí nǹkan kan bá ṣẹlẹ̀ wọ́n ó ti bá wa fi sí tó bá ti lè sọ̀rọ̀ ó ti di tí gbogbo ìwé ìròyìn ó gbé nù kí ló dé tá a rí inú pépà tá a gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ lóòótọ́ mọ̀lẹ́bí àwọn ìyá yìí wọ́n mọ̀ pé ìṣẹ̀lẹ̀ lóòótọ́ kí ló dé tí ò dé ta tí ò dojú ojú ta. ó dà pé nǹkan tó yẹ kán ṣe ni pé ìgbà tí irú situation yẹn ṣẹlẹ̀ like you have said the PPRO supposed to have made a press release tí wọ́n á send sí gbogbo àwọn newspapers a correspondent láti gbé pé túlẹ̀ nǹkan tí wọ́n rí tí wọ́n gbọ́ yìí o òótọ́ ló ṣẹlẹ̀ òótọ́ ni pé títí látijọ́ Wednesday títí di òní ẹ̀ lè sọ pé wọ́n carry out investigation wọn títí dọjọ́ òní tẹ́lẹ̀ pààyàn tí ì ṣe páàrí nínú law wọn ní actors rehearse wà tá a ti rókun lẹ́lẹ̀ that is actors rehearse you understand tá a ti rírun nǹkan bẹ́ẹ̀ ó yẹ kán ti fóun léde báyìí even the commissioner of police yẹ kán ti sọ̀rọ̀ then ẹni tó jẹ́ DPO tó jẹ́ police station tó wà nídò yẹn ó yẹ kán náà ti ká ti gbọ́ nǹkan kan látọ̀dọ̀ then man tó sọ̀rọ̀ yẹn sọ nǹkan kan tó wà very germane ó ní àwọn fẹ́ rí kọ́ pé àárín èrò làwọn wà pé àwọn ọlọ́pàá ti fi mọ́tò kó ìyàwó àwọn fúlàní yẹn lọ which fúlàní ṣe àpá sọ̀rọ̀ nípa aid and abetting ṣe àpá sọ adẹ̀sọ pé n tí ò tí ì jẹ́ ká rí kíní yẹn wín Nàìjíríà ni pé àwọn tó wà nínú ìjọba gan àni wọ́n ń ṣe agbódegbà fún àwọn agbésùnmọ̀mí ìdínú tó ṣe difficult
nínú nǹkan tá a ra gbọ́ tẹ́nìyẹn sọ jáde ó fi hàn pé àwọn ọlọ́pàá tó wà ní iná mo sọ ó fi hàn pé àwọn ọlọ́pàá tó wà lérí abẹ́yẹn a lè allege wípé ọwọ́ wọn ò mọ́ nípa bí ikú mọ̀mọ́ yẹn ṣe wáyé because ó yẹ ká arrest irú àwọn èèyàn yẹn ni wọ́n tún ní káwọn èèyàn máa fẹsẹ̀ lé wọn lọ tí ẹ̀ṣẹ̀ pọ́nṣẹ̀ pa ẹnìkan tán ni so kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti fojú wo area kan bọ̀ kó tó di pé mo aṣọ bẹ̀yẹn káwọn ọlọ́pàá fòun léde kán jẹ́ ká mọ kí ni present situation kan tó ṣẹlẹ̀ nídò lórí tìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó dà pé táìmù yìí àwọn àmọ̀tẹ́kùn gbọ́dọ̀ lọ sí agrarian area community lọ́yọ̀ state ó dà pé bẹ́ẹ̀ náà ń lọ jù ibi táwọn èèyàn ń gbà dáko ibi táwọn ti ń dáko lọ pa wọn ní oko ẹ dẹ̀ mọ̀ pé àwọn out of the 11 local government or so tí ó wà ní Ìbàdàn so to say ẹ rí i pé àwọn kan wà tán fara mọ́ gbó even the so called ọ̀nà àrà local government ẹ kò yẹ káwọn àmọ̀tẹ́kùn jìnnà gbogbo ẹ̀ kán mọ́ patrol area yẹn ní tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni ìdóná wálé ni only God knows ibi tán máa lọ lọ́nà láti lọ sọ́sẹ̀. àwọn tí wọ́n ní pé wọ́n fi tọ́ allege pé wọ́n fi mọ́tò gbé ìyàwó wọn definitely àwọn èèyàn yẹn wọ́n ń gbé lágbègbè yẹn. bẹ́ẹ̀ni ó ti ṣe mọ̀ wípé kò sí pé bóyá àní àmọ̀ pé akulẹ̀ mọ̀ wípé àwọn Fúlàní kan àti àwọn Haúsá kan àwọn tí wọ́n ṣe ẹ̀yà 1B tí wọ́n ṣe ẹ̀yà Yorùbá wọ́n ń gbé ní àwọn agbègbè yẹn that's a known fact. bẹ́ẹ̀ni. kí ló wá lè ṣẹlẹ̀ whatever is it tó bá wá lè ṣẹlẹ̀ láàrin wọn tó fi wá di pé à ń dẹ́mi èèyàn kan légbodò kí ni assurance pé ẹ̀mí àwọn tó kù ń bẹ tí wọ́n jẹ́ èèyàn agbègbè yẹn ó dé kí ni assurance pé pẹ̀lú tó ṣẹlẹ̀ yẹn kò lè di wàhálà yẹn pọnyánrin láàrin àwọn tí wọ́n jẹ́ èèyàn mọ̀mọ́ yìí tá a mọ̀ sí pé táwọn èèyàn àtàwọn ẹ̀yà míì tí wọ́n wà ń bẹ̀ yẹn. not only that even the so called the entire Yorùbás tó wà ń bẹ̀ yẹn wọ́n lè fẹ́ sọ di wàhálà àwọn ọlọ́pàá gan láti lọ check eré àìdá wọ́n lè fẹ́ sọ di wàhálà pé. èyí ni ò tó enough reason fún àwọn elétò ààbò wa láti tè múra sọ̀rọ̀ yẹn. náà iná mo fi sọ yìí pé nígbà tí wọ́n rí kinní ẹ̀ tó yẹ kán sọ̀rọ̀ lé lórí tán dẹ̀ sọ nǹkan kan yóò mọ ìyá àwọn Yorùbá yẹn lẹ́nu pé a so ẹ kàn mọ́wọ́ wá sílẹ̀ fún ìyá jẹni fún nǹkan tó ṣẹlẹ̀ àwọn náà lè lọ pa àwọn strike. then number 2 àwọn tó jẹ́ Fúlàní lérí àyẹn wọ́n nídìí láti kóńbèrè àyẹn láti interrogate wọn mọ̀ pé àwọn kan sì wọ́n máa ṣẹ́kùn bẹ̀ bóyá tó wá mú kí wọ́n fi mọ́tò kó wọn ni wípé wọ́n lè wò pé bíi reprisal attack látọ̀dọ̀ àwọn Yorùbá pé ó dà tá a bá gbá wọn lé mu ṣe bí ìyàwó yín wà ń bì bóyá ẹ̀ ló jẹ́ ká kó wọn lọ but that could never be the solution. sórí nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ̀ mọ̀ ni pé tí wàhálà bá ti ṣẹlẹ̀ láàrin èyíkéyìí ẹ̀yà tako àwọn Fúlàní wọ́n ní bàbá ogun tó máa ń pèlúkè lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ẹ̀rí wà rẹpẹtẹ takínyẹlé ti igbó ọ̀rà tí wákìlì skilu táwọn OPC lọ gbéńgbà kan ẹni tó bá rántí tí àwọn OPC náà wọ́n tún tì wọ́n mọ́lé for the fact wọ́n lọ gbé ọ̀daràn àwọn èèyàn rántí ọ̀rọ̀ yìí iskilu wákìlì tí wọ́n palẹ̀ mọ́ tóun náà dojú ìbọn kọ àwọn Oòduà nígbà náà lọ́hùn tí wọ́n ti ṣe pé báyìí tán ọkàn wọn balẹ̀ páwọn làwọn nílẹ̀ ibikíbi tí wọ́n bá ti ń gbé òkè wọn èyí gbà pàlejò làwọn pé wọ́n fàyè gba àwọn ni kúndé pẹ́sọ̀lẹ̀ ṣẹlẹ̀ èmi fẹ́ gbàgbọ́ pé gbọ́nmi sí omi ò tó ti wà lábẹ́lẹ̀ ogún mi ọ̀tẹ̀ mi tí wọ́n ti máa lérí sí mọ̀mọ́ yẹn àbáwọn èèyàn rẹ̀ nítorí pé àwọn tó bí wá ní pé iṣẹ́ kèékàn ṣẹláì nídìí wọ́n ti máa lérí síra wọn. now secondly ni wípé ìgbà tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ tán gbàrà tí àwọn yẹn fi ẹ̀sùn ní o tó fi ka àwọn ẹ̀sùn alábùkù wọn kó àwọn ìyàwó àtàwọn ẹbí àwọn tó dáràn àfúrásì yìí lọ definitely tó bá rí bẹ́ẹ̀ o that is aiding and abetting àwọn tó bá ṣe irú ẹ̀ náà jà complicit wọ́n jọ pé wọ́n lẹ́jọ́ ni this time around ó tó kíkà òde ẹgbẹ́ tó kún IGP l'Abuja kí wọ́n dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí so that kò ní í sí pé ẹ lè mú jẹ ohun tẹ́ ẹ ṣe yìí àwa náà gbẹ̀san. ok kọ́mi fẹ́mi lórí ọ̀rọ̀ tó wà lẹ́nu ẹ ti sọ nǹkan tó. well my observation and comment mi dẹ̀ ni pé kí wọ́n release àwọn àmọ̀tẹ́kùn lọ sí àwọn agrarian area
torí pé àmọ́ ibi tí wọ́n tó ti strike lọ́la gbogbo àwọn local government tó bá ti fẹ̀gbẹ́ ti gbó ìlú tó bá ti fẹ̀gbẹ́ ti gbó àkókò ní fúnjọba láti tètè mójútó wọn láti lè dènà irú iṣẹ́ báyìí bí ọ̀nà àrà bí Ẹgbẹ́dá ok ya Ẹgbẹ́dá náà súnmọ́ mọ́jú gbogbo Akínyẹlé Ìdó Olúyọ̀lé náà àwọn ní lẹ́sìtì local government wọ́n súnmọ́ gbó gbogbo àwọn area yẹn kí àwọn àmọ̀tẹ́kùn mọ̀ kán mẹ́sọ̀ pé wọ́n ń parẹ́dì gbogbo ibẹ̀ wọ́n wọnú àwọn gbó yẹn lọ kọ́sá àmọ́ bí tán wà bẹ́ẹ̀ ni nǹkan tí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àti PPRO state afẹ́mọ́ lóòótọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ bóná bá ṣẹ́dé kò kàn lè ṣẹlẹ̀ kó lè lọ bẹ́ẹ̀. kò ṣeé dákọjá wípé bóyá wọn wà ní sọ̀rọ̀ lé lórí àìmọ́ sọ̀rọ̀ lé lórí yẹn bí ìgbà tó wẹ́kọ̀mù pé káwọn pípù yẹn tó máa bọ̀ ni ibo lẹ bá ṣẹ́dé bó dẹ̀ ní nǹkan dé tó dé dúró kí ló ṣẹlẹ̀ lóòótọ́. kí ni true situation nǹkan tó ṣẹlẹ̀ nídò. kọjá káwọn èèyàn mọ̀ aráàlú fẹ́ mọ̀ yes aráàlú fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni. àwọn tó ṣiṣẹ́ yẹn ni o ọba yìí ni wọ́n ti mú wọn wọn ò tí ì mú wọn o wọ́n wá wọn lọ́wọ́ o investigation ti ń lọ o nǹkan kan. bẹ́ẹ̀ ni ìyẹn bọ̀ we want to hear something from them yes it's true. ṣe o láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ àti rí àtẹ̀sọ̀wọ́ ohun tó ṣẹlẹ̀ pẹ̀lú ìgbésẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá ti gbé àrígbà báyìí wọ́n fi ṣọwọ́ sí wa báyìí bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ níbi. wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé àwọn afurasí tí wọ́n dá ẹ̀mí mọ̀mọ́ onímọ̀mọ́ ẹni ọdún 62 légbodò ní agbègbè kan tí wọ́n pè ní orí àpáta ní agbègbè Ọ̀dẹ́rẹ̀mí nídò nílùú Ìbàdàn wọ́n ti rí àwọn afurasí méjì mú lórí ọ̀rọ̀ náà. iléeṣẹ́ ọlọ́pàá ní èèyàn kan tó jẹ́ aráàlú onínúure ló fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí pé wọ́n ṣàdédé bá òkú mọ̀mọ́ ọ̀hún ẹni ọdún 62 náà ní inú igbó lágbègbè náà. wọ́n nígbà tí wọ́n sì débẹ̀ ìwádìí àwọn fi yé wípé onítọ̀hún yóò tó bí ibi 7 ní ẹ̀yà ara rẹ̀ tí wọ́n ti fi nǹkan ṣáko tó di pé wọ́n tẹ̀ṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pàápàá jùlọ bí ọrùn wọn ní deep cut wà ń bẹ̀ èyí tí ó ṣàfihàn wípé nǹkan kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́. àwọn afurasí nígbà tí wọ́n wá ṣèwádìí wọn àwọn afurasí méjì tọ́wọ́ ti bà Mohammed Sanusi ẹni ọdún 42 àti Ogbu James Ajah ẹni 40 ọdún tí òun náà jọkùnrin ọkùnrin làwọn méjèèjì. wọ́n ní agbègbè yẹn náà ní orí àpáta ní Ìdòwú làwọn náà gbé wọ́n sì ti fọwọ́ òfin mú wọn ní connection with this. wọ́n ní tó wá ṣẹlẹ̀ tó fa ìfẹ̀hónúhàn láàrin mọ̀lẹ́bí àwọn mọ̀mọ́ yìí àti àwọn tí wọ́n jẹ́ onínúure lágbègbè náà àwọn èèyàn fẹ̀hónúhàn ṣùgbọ́n àwọn ti tètè kàn síbẹ̀. wọ́n ní wọ́n ti gbé òkú mọ̀mọ́ òun lọ sí ilé ìgbókùsí Adé Ọ̀yọ́ tí àyẹ̀wò ṣe ń lọ lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni ìwádìí àwọn ṣe ń tẹ̀síwájú. mo kí wọn kú iṣẹ́ mo kí àwọn iléeṣẹ́ ọlọ́pàá wa kú iṣẹ́ takuntakun tí wọ́n ṣe bó sì fẹ́ kí àwọn tó wà lágbègbè náà pé wọ́n kù fọmọnìyàn wọ́n kó àtẹ̀mọ́ra fún èèyàn wọn tó lọ àti bí wọ́n ṣe furnish iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú information torí pé àwọn wọ́n ṣèrànlọ́wọ́ bí information ṣe tẹ iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ wọn kú iṣẹ́ ṣùgbọ́n kò tán síbẹ̀ o a fẹ́ mọ bí nǹkan ṣe ń lọ lórí àwọn afurasí ọ̀daràn yìí a sì gbọ́dọ̀ rí pé ẹni gbòdì dọwọ́ rú kí ìdájọ́ òdodo kó lékè ni o. ìdájọ́ òdodo wọn nìkan mú wọn lọ sẹ́wọ̀n wọ́n lè pé kí wọ́n ṣe ẹ̀wọ̀n ọdún 6 ọdún 8 fún un. ẹ lè tí ì pìrìdìtì báwọn ẹ lè tí ì pìrìdìtì báyẹn. ẹ sọ etí ẹ ti yìnbọn pa ní ìta gbangba tí wọ́n so má gbà tí wọ́n dẹ̀ yìnbọn pa. why are we encouraging them báwo capital eléyìí tí wọ́n ṣe yìí a small punishment ni. èmi ò gbogbo àkùṣe wọn mú o lẹ. àkọ́kọ́ wọ kò sàkọ́kọ́ ju wípé the moment ẹ mú wọn ẹ ti mú Ogbu James ẹ dẹ̀ ti mú ẹnìkan tẹ́ ló pé 42 years ẹ so wọn mọ gẹ̀yìn bọ́ pa wọn báyìí ká ok mo gbọ́ tìyín tẹ́ ẹ bá gba tèmi èmi gba tẹ̀yìn ẹ̀ mú ṣebí tó bá tún yàtọ̀ bá tó sáàkì bó mẹ́tò náà tó ti kó wọn kó tòǹdó kí ni English ní gbogbo ń tà sọ nígbà tẹ́ kó ẹ kó wọn má gbà ẹ dẹ̀ yìnbọn pa wọn tẹ́ bá ti pa àwọn míì tẹ́ bá tẹ́ tún yìnbọn pa wọn ò sá lọ lérí àyẹn wọn ní lóṣẹ̀ ṣùgbọ́n wọ́n ń try wọn lọ́wọ́ wọ́n tún try wọn lọ́wọ́ àbí. báwo bá a gùn ṣe.
aláàjì ẹ ló fẹ́ ká lẹ́ẹ̀kan sí i. Òfin. abẹ́ ẹ lọ. Òfin. sẹ́rí in the first instance afurasí sì ni wọ́n gẹ́gẹ́ bí nǹkan tó fi sọ by virtue of section 36 presumption of innocence ó sì ni wọ́n but ẹni tí wọ́n bá fi ẹ̀sùn ìpànìyàn ìgbésùmọ̀mí kàn presumption of innocence is not equivalent to entitlement to bail ẹ jẹ́ n sọ dáadáa because ọ̀pọ̀lọpọ̀ máa ń bí di pé káwọn ọlọ́pàá náà sì máa gbọ́ èmi ọ̀sán nǹkan tó jù mí ò tó for the fact pé law presume innocent kò equivalent pé kí wọ́n sáré gba bẹ́ẹ̀lì wọn it's not equivalent to entitlement to bail because capital offence wọ́n á fi gbé wọn offence pín sí mẹ́ta simple offence misdemeanor and capital offence wọ́n á fi gbé àwọn eléyìí murder wọ́n á fi gbé wọn not attempted murder nítorí ẹ̀ ti kú now in that regard right now wọ́n gbọ́dọ̀ sọ pé sáré perfect all the evidences wọ́n ti ń sọ́nà lẹ́ẹ̀kan náà pé ibi tí wọ́n court lára àyáyé ara evidences kankan nìyẹn ok wọ́n á sì gbọ́dọ̀ sí court within 48 hours láti rí pé wọ́n lọ fojú winá òfin but ìkìlọ̀ wá rè prosecutor tó máa ń prepare charges wọn kó wà kí a fún àwọn tá a lóyún nípa òfin kéékèèké ó yé wa o because charge sheet tẹ́ bá prepare lẹ̀ ok ẹ lè tọwọ́ bọ charge sheet yẹn ẹ sì lè gbọ́n mo fẹ́ bẹ̀ àwọn mílíọ̀nù honourable justice wọ́n máa gbọ́ mọ́tà yìí náà kí wọ́n jọ̀ mo sì mọ àwọn adájọ́ wa wọ́n á ṣe dáadáa lórí ẹ̀ because ìdí nìyí pé wọ́n ti fẹ̀yìntì bàbá ogun pé kò sí táwọn bá ṣe àṣegbé ni bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí wẹ́ẹ̀ mọ́ ní nàìjíríà tẹ́lẹ̀ kó di pé ẹ̀yà àtàwọn àwọn làwọn nílẹ̀ wọ́n gbọ́dọ̀ rí pé wọ́n fojú winá òfin mo sì fẹ́ repeat again pé wọ́n presume innocent kò wá equivalent pé wọ́n are entitled to bail because capital offence wọ́n fi gbé wọn. I don't understand ewu ni that's all. No ti sọ but that's all. That's the way it is. Mo ṣe rí nìyẹn. torí wọ́n mọ struggle pé bí o sì wà nísìnyí àwọn kan mọ fight pé kí wọ́n lọ gba lọ́ọ̀yà fáwọn criminal suspect yẹ láti gba bẹ́ẹ̀lì wọn but kẹ́wọ́n náà wọ́n á mọ̀ wípé recently mo ṣe kàlá ìpẹ́ ni ẹni tí wọ́n fi capital offence gbé ok wọn ò yé gbà because the gravity of the offence wọ́n máa fi gbé èèyàn wọn ò lè gbà kí wọ́n gba bẹ́ẹ̀lì wọn kí wọ́n kó jáde wọn sí agodi náà ok kí wọ́n sì rí i pé wọ́n monitor case yẹ every necessary evidence tí wọ́n fi convict wọn as a murder and if they should be convicted pé murderer ni wọ́n death by hanging ni o. pápá àpapọ̀ tó lè pa màmá lọ Rivers Assembly halt impeachment of Fubara and deputy wọ́n ti dá dúró. ọ̀rọ̀ tí ń wọ̀ ni àlàáfíà tí ń jọba ni torí mo ka news kan sometime ago tí Fubara ti ń sọ pé òun gbà fọ́gà òun pé wọn bá mọ́ ti di gómìnà tí ìsàpèpè bá sọ ọpẹ́lọpẹ́ Wike ló jẹ́ kó o di gómìnà definitely àlàáfíà tí ń jọba tèmi náà fẹ́ náà yẹn so that ìlú ò lè rojú ìlú rẹ tèmi fẹ́ nìyẹn ó ní wọ́n fi stop impeachment ìjà tí ń parí láàrin ọ̀gá àti ọmọọṣẹ́ ó ti parí wọ́n ti dá sí lókè. ó dà pé election kan wà ní ọ̀la ní Rivers àti ní Kano State so ara àwọn nǹkan tí ó ràn wọ́n lọ́wọ́ nígbà tí unity bá ti wà gbogbo wọn lè pàtọ́pọ̀ kó lè hó which is good. Thank you so much. ẹ jẹ́ kí adéọ̀dọ̀ àwọn ará lè fi ṣe pé ẹyọ kan méjì 07041001887 07041001887 plus 447405697158 ẹ dákun tábà ti pè wọlé ẹjẹ agbọ́rọ̀ wà kalẹ̀ ní ìlànà tí kò ní ṣàkóbá fún iléeṣẹ́ rédíò Àgídìgbò ẹ ṣé o ẹ gbọ́ wa báyìí o ẹ káàárọ̀ hello. ẹ káàárọ̀. Yes sir. orúkọ mi ni Adéníyì Adéwálé láti Àkóbọ̀. bẹ́ẹ̀ni tí mo fẹ́ dá sí mi ní pé a ti gba àwọn Fúlàní láyé wọ́n ti wá òun wá bá wa. kí ló dé táwa náà jígun padà ká jígun padà sí wọn táwa náà lọ bá wọn jà àwọn gá àwọn náà àwọn bí gbogbo wọn náà wà. a ní rí ogun. àmì o. sọtẹ́lẹ̀ rí.
ọ̀tẹ̀ ní tìjọ́. ìgbà tí mò ń tẹnumọ́ tí mò ń mẹ́sọ̀ láti mọ tẹnumọ́ ẹni mò ń fẹnu sọ tún gbọ́n tí a tún gbọ́ nísìn ni. ilé mo ṣékùlù wá gbóná ni mo ní no irọ́ mo ní sí ọ̀tẹ̀ ṣékùlù gbóná ni. no sí ọ̀tẹ̀ lélẹ̀. hello. hello ẹ kúṣẹ́ o. ẹ káàárọ̀ sà. yà comrade Ayọ̀ Fágbèmí lórúkọ tèmi mo kí gbogbo yín ẹ kúṣẹ́. ẹ káàárọ̀ sà. ẹ kúṣẹ́ kọ́mọlolú ẹ mọ̀ mọ́ ṣe. ní Rivers State ó ṣeni láàánú pé òṣèlú ti di ìdàkudà lórílẹ̀‐èdè Nàìjíríà bí wọ́n ka ẹ̀sùn sí Fubara rẹ̀ lẹ́sẹ̀ rẹ̀ tẹ́ wọ́n tà ní Nàìjíríà bàbá sọ pé ó ti jẹ́ kẹsẹ̀ òkú òun bẹ́ẹ̀ àlàáfíà tìjọba ọlọ́run bá wa tó Nàìjíríà o Fubara ò lẹ́sẹ̀ ó dà bẹ́ẹ̀ ìjẹ́rẹ́ ètò ààbò báwo ni òṣèlú máa ṣẹlẹ̀ mọ́ wọ́n pààyàn sí wọ́n pààyàn lọ́pàá àti elétò ààbò àtijọba àti gbégbèsè kò ní sí pààyàn mọ́ we are on top of situation ọ̀rọ̀ ní dáríwó ẹ̀ mọ́ àná tó bá tún ṣàlàyé yóò tún ṣẹlẹ̀ ìjọ la fẹ́ báyìí dà ìjọba ògbó tí ó bá ju nǹkan mọ́ lọ ẹ̀mí nǹkan burú sí ni ara ẹ̀ ní pé ńgbà tá à ń sọ pé àwọn Fúlàní kan àwọn kejì kan ẹ torí pé àwọn ló wà ń jọba tẹ́lẹ̀ sáwọn ló tún wà ń jọba ẹ rántí tó ṣẹlẹ̀ ní ìjọ òní wọ́n kó ológun lọ́bẹ̀ wákàtí kan kó tó dé kí wọ́n tó wá wọ́n kó ológun kúrò ń bẹ̀ títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí èmi ò rí bí tẹ̀sí ló ṣẹlẹ̀ àwọn wọn ló ṣerú ìwà bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ nílọrin wọ́n pe àwọn ọmọ ológun wọn wá síbẹ̀ wọ́n pa àwọn èèyàn ká àwọn èèyàn lọ ní ìríbi tíjọba ti sọ pé báwo ló ṣe lè jẹ́ kó rí bẹ́ẹ̀ kí ló dé tà ń fọwọ́ ẹ̀ mú kì í torí òṣèlú torí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní táwọn tó wà níjọba jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú lọ́ọ̀jì àwọn Haúsá Fúlàní àwọn ló wà lẹ́yìn wọn wọ́n ti dépò ìjọba o wọn lè gbójú àgbọn sí wọn kí làwọn ń tẹ̀ra wa fún ẹ̀fí sí ṣọ́ọ̀bù ó lọ kò yẹ kó rí. bẹ́ẹ̀ wọn lè gbójú àgbọn sí wọn because àwọn náà gbé wọn déjọba. wọ́n àlejò àwọn sọ ń sìn náà no vote wọn kọ ẹrọ tí wọ́n ní kẹ́ bá wọn tún sọ nǹkan tó ń sọ tí wọ́n mìn ní ìjọba ní pé percentage tán rí ní north ojú south. bẹ́ẹ̀ni látọ̀dọ̀ mi comrade Ejidiran Ọmọlolú Ọba Àgùn ẹ lọ kọ́ nípa òfin díẹ̀ mo fi ẹ̀ kàn ẹni kí wọ́n kọ́ wọ́dà kan mọ́ kí ló dé. sọ́mọ̀ kárí iná nìkan tí wá nígbà tí mo gbé àwọn ọmọ kan ó ń tẹ̀sí ọ̀rọ̀ kí lọ́kùnrin yìí kí lọ́ ń mí ọ̀rọ̀ oríwọ̀rọ̀ lórí àwọn tí wọ́n ń bẹ̀rẹ̀ wọ́n tí wọ́n lọ́dọ̀ wọ́n lé wọ́n. ẹ̀jẹ̀ mi ò ní wá bá dàn ní ọdún màá wá ní iṣẹ́ mi tí mo jókòó sí ìjọba bá wá. àwọn kò ń ṣe nǹkan yé mo ní iṣẹ́ gbogbo àlejò wà lè fún mi wá. látàárọ̀ tí mo ti sọ lọ́kàn pé mo kọ́ mi àlejò tí mo nílé bóyá láti kúrò tàbí á tó bí mẹ́fà. mi ń dáhùn ló pé ọmọ kó fóònù fọmọ mi pé kó dá sí mi ń bẹ́ẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ àjọkọ̀ tó náà ní àbá nǹkan mo ní kí ni mo nǹkan dún fún mi ò kàn dúró tó ní òun tá a tó dé wá sí ká ní máa inú mi ń dùn kí n tó kó tó di pé ọ̀rọ̀ ìjàngbara ṣẹlẹ̀ ni mo ti máa ń gbọ́ yín èmi inú ẹ̀ máa ń dùn sàkọ́lé àti torí ẹ̀ bí ìdágbére àti torí ẹ̀ dá sí yan yìí lágbé ṣe ló gbé wa ṣubú ọlọ́run lè jẹ́ bẹ́ẹ̀ ní wa ṣubú ìdí ṣubú ẹ̀dá náà wọn àtòrí ẹ̀sìn yan yóò táyé bí àti rọ́jọ́ òun wa ajẹmọ́nà kú yaba ti wà yìí bẹ́ẹ̀ ni láti 1996 ni èyí ti ní ọmọọṣẹ́ bíi mẹ́fà ṣẹ́gbọ́ mo ti lọ́mọ awo bíi mẹ́fà tó padà ní 1996 bàbá yìí bẹ́ẹ̀ ọmọ fún tí gbogbo ọmọ wa ṣàbàbà láwùjọ àtóbi méje tá ń lọ sí ọ̀rẹ́ wa tá ẹ gbọ́ àbùkù rẹ̀ là nítorí wọn ọ̀gbìn adébè kan ṣùgbọ́n bọ́lọ́hún ṣe dá yín àti bẹ́ẹ̀ ṣe ń wà ẹ ṣá máa ṣe ti yín o. Igboho Osha olúwa mi Osha ọbadá mi akọni Oòduà ààrẹ. kódà kò jẹ́ ẹ máa ń wo kiri sọ́dá mo máa fọ́ lóògùn. bẹ́ẹ̀ ni olúwa mi Osha. tó bá jẹ́ mi sí màmá ẹ̀gbọ́n mo ní bàbá nǹkan báyìí ṣẹlẹ̀ mi báyìí kò dá náà wà lóhùn àjẹ́ lóhùn àjẹ́ fún ọ ní sí ọlọ́run ní dáì láti ṣe inú mi mú ìwà mi látàrọ inú mi pọ̀ ń dùn
mo ti jẹun ajé amúnú lé o inú ṣáàkùn dùn ṣáà. Kábíyèsí rẹ Ọlọ́run. oríṣiríṣi o. wọ́n lè wọlé bá tiẹ̀ ṣe bí wọ́n yá adébítà lọ́ngbà ẹ̀rẹ́ àṣàṣe ìdílé ọlọ́wọ́ adébẹ̀ ẹ̀yìn. ibi òní ṣe ní ìfá ní alẹ́ lẹ́kìlẹ́ ká kéṣekéṣe ó ní mo ṣe wọ kí ẹ wá lọ fún mi ọ̀ṣọ̀ṣọ̀ ẹ̀ka mo ṣe wọ kí ẹ wá lọ fún mi. wọ́n máa yọ̀ fún yín o ìbọn ìjẹ́ pọ́pẹ́ ẹlẹ́dàá yóò jẹ́ pọ́pẹ́ táwọn tó ṣe wọlé wọ̀dé ń bí tó dẹ̀ ń dá yìí ẹ̀gbọ́n apájá ni wọ́n pàkà àpàdà ni wọ́n pèrè o èyí tí mú ewu ibi mo ní gbọ́kọ̀ mú ewu. àrọ ti rọ mọ́. ṣùgbọ́n mú ewu yẹn tọwọ́ tẹsẹ̀ là ń wọ gbá tọwọ́ tẹsẹ̀ là ń wọ gbá ànàmú ń tọ̀gà táwọn tó ṣe wọlé wọ̀dé ń bí tó dẹ̀ ń dá yìí ẹ̀gbọ́n pátápátá wọn máa pàṣẹ. àṣẹ wá ó ti rí bẹ́ẹ̀. àṣẹ ó ti ṣe bẹ́ẹ̀. àdúgbò àti tó ń fọ orí fóònù téèyàn gbogbo wọn lògùn máa bá. bẹ́ẹ̀ ọ̀nì ṣẹ́kù pé máa rí nìyẹn. bẹ́ẹ̀ èmi yóò kù ọlọ́run máa pọ́n ilé ọlọ́run máa pọ́n ilé ẹni dẹ́nà àná tó lágbàá gbà fún ilé ẹ̀mọ́ ní ìlú. bàbá náà lè sọ pé ojú ní ìgbà ìlọ́wọ́ ẹlẹ́sẹ̀ ní ìgbà ìlọ́wọ́ aṣọ funfun àgbà ìlọ́wọ́ òkú àjàgbá yìí tà àwa ẹ̀wọ̀n gbà yìí ẹni ṣiṣẹ o ìgbọ́n tẹ bá ṣe ayé òní gbogbo ìgbọ́n tẹ bá ṣe ayé òní gbogbo ìgbọ́n tẹ bá ṣe ayé òní gbogbo ẹni dẹni àná ẹmọ gàṣì wọ́n máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé àtọmọdé àtàgbà wọ́n kò mọ̀ fẹ́ràn yẹn ọmọ rí bẹ́ẹ̀ tọ́lọ́mbà nífẹ̀ẹ́ yẹn àwọn mú ìfẹ́ rẹ̀ láti sá tiwa àwọn afẹ́ sáyé kìí ṣe pé ẹ á fẹ́ fẹ́ sáyé pé ẹ mọ̀ fẹ́. ó fẹ́ sí ọ̀sẹ̀ tí wàá fẹ́ ń tọ́ báyìí fẹ́ ẹ̀gbọ́n ọmọ afẹ́ ń bá wà ṣe ń fẹ́ gbogbo ọba bí ọmọ tuntun sílé ayé òòlù tàkó ẹnìbọdì gbogbo èèyàn ló fẹ́ ayé afẹ́ ń bá ọmọ ìkọ́sẹ̀ mi ìfá ní ọlọ́mọnìkẹ́ kíkẹ́ lolú kíkẹ́ lágẹ̀wọ̀ gẹ̀gẹ̀gẹ̀ làkọ́wọ́ nílò tó ń tilẹ̀ ọ̀run wà sílé ayé wá wá kẹ́yìn nílẹ̀ bí ọmọ tuntun adùnkọ́ ní olómi sínú sínú ọ̀rọ̀ wọn ẹ̀gbọ́n àdókì ìdórúkọ méjì àdún nìkan ló jẹ́ ọ̀rọ̀ yẹn kàn máa dùn mọ́ wọn láti inú ni ó láti inú wọn ló ti máa dùn mọ́ wọn láti inú wọn ló ti máa ọ̀rọ̀ Yorùbá pàápàá á dùn mọ́ wọn ọ̀rọ̀ Yorùbá á dùn mọ́ wọn ọ̀rọ̀ tí yẹn á dùn mọ́ wọn ọ̀rọ̀ gbogbo àwa táàkì sédèkéde á dùn mọ́ wọn ọlọ́wọ́ àgbàmẹ́ ọ̀rọ̀ wá dùn mọ́ wọn. láti àtijọ́ wá ní jagunjagun kìí tí ń dọ̀bálẹ̀ fún lọ tẹ́ ẹ bá lọ sọ dáadáa nípa àwọn ọlọ́bí ń jọba ní. akọni Oòduà bẹ́ẹ̀ ni. àwọn jagunjagun torí ẹ̀ ní jagunjagun kìí dọ̀bálẹ̀ ẹ̀kọ́ ní bàbá èèwọ̀ ní babaláwo àwa ní ètò àti ẹ̀kọ́ jagunjagun ọba olóyè àwa kọ́ wọn ní dáadáa. tó bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹlẹ́sìn ní ìta gbà tó ṣe ń bá wa kún wọn lé kò bàbá sàbùkù dáadáa. lórí tó bá rí bẹ́ẹ̀ kẹ́ni ẹnì kan lè dàdúró pé dẹ̀mà kẹ́ni àbùkù sí bẹ́ẹ̀ olórí burúkú ẹ̀ olórí burúkú ẹ̀ ní ilẹ̀ ní kábíyèsí rẹ lọ. kẹ́ni àti láìjọ gbogbo gbèsè ayé mi mo fi láìjọ ẹ̀bọ ìṣẹ̀lẹ̀ mo dé ìbàdàn pẹ̀lú àwọn tó àjọ ọ̀rọ̀ lọ́ba ń bá. ọmọ yóò dùkú àmì ọgá ọmọ yà wọn gà gbogbo tẹ́ ń béèrè àwọn tó láyà fún un láti nínú ìlú ọmọ àdó èèyàn bá mi ní gbogbo mi tí elégbè ní bàbá ọba. ìdúnnídún bẹ́ẹ̀ ni olúwa mi Osha bẹ́ẹ̀ ni. àdúgbò máa ṣe lọ ṣáná yìí ṣe yẹ ṣe lè ń gún wa ní. kẹ̀kẹ́ bá máa jáde lọ bẹ́ẹ̀ ní ilé lọ ṣú wa. ilé lọ ṣú wa. àìṣe lábẹ́ ń gbá ọmọ máa gún náà ṣúrúṣúrúṣúrú ẹ̀yàn bá ti tọ́ ní ó ti tó balẹ̀ ẹ̀fà rẹ̀ bẹ́ẹ̀ni ìbá ní kẹyẹkẹyẹ wọ́n máa fi ń ẹ̀yà ẹ̀fẹ́ gbòdé bàbá wa Sunday Igboho ó dàgbàlagbà ẹyẹ tí ń fò fìrìfìrì láàrin àwọn ẹyẹ ó dàgbàlagbà ẹyẹ tí ń fò fìrìfìrì láàrin àwọn ẹyẹ kẹ́nikẹ́ni má ṣe ẹni bá dùn máa ẹni bá tọ́ ká ìlọ ká ń sọ ẹni ọdún ìlọ́kùnrin ẹni bá dùn máa ń dọ́gba wa fàájà fókù
lẹ́jẹ̀ máa pọ̀ àṣẹ àṣẹ ẹbí àníyàn pátápátá àṣẹ ẹ wà ní gbogbo ohun tẹ́ ẹ bá dá wọlé báyìí ẹ̀yọ́ tó ní gbogbo tẹ́lẹ̀ dídún ló máa dún bẹ́ẹ̀ ni bàbá mi kábíyèsí. àrí ikú sáfùkú sáfàmù àjẹrígbò ságbọ̀nàgbọ̀nà wọ́n lè pe bá rẹ̀ gbàgbé ogbó ìyẹn ní ìtẹ́yìn ṣe lọ́wọ́ yìí ńgbà kú bá ti sáfù dáàbò sábàrò tí wọ́n lè bọ́ bá rẹ̀ àgbàgbé ogbó bẹ́ẹ̀ ti bára yìí lẹ́tún gbà gbogbo ẹ̀ wá dúró ẹ̀ wá kò lè dá yín mú kò nílé tẹ̀lé bá tẹ̀lé yín ibi àṣẹ wọn àṣẹ wọn ti ránṣẹ́ ibi ẹnu wọn ò lè níjọ lé yín lórí ẹnu wọn ò níjọ lé yín lórí o ní agbára àwọn tó jẹ ẹnu wọn ò níjọ lórí lórí ẹnu apá wọn ò ní ká yín ẹnu wọn ò ní jọ ìmọ̀ wọn ò ní jọ ìgbàgbé bíbí àṣepọ̀ wọn ò ní jọ torí àwọn àgbààgbà ni wọn kì í péjọ kọ́fọ́ kábọ́rí àwọn ọ̀pẹ́ rẹ̀ ni wọ́n kì í pa àwọn kọ́fẹ́ kú borìṣà ọ̀dọ́ wọn kéékèèké kì í péjọ kọ́fà parọ́ṣẹ́ bọ́ wọ́n tó bá pè ní níbi ìjẹ́jọ́ lọ wá láti pè ní níbi ìjẹ́jọ́ lọ wá ẹlẹ́gbẹ̀ẹ́ ló pè ní ìjẹ́jọ́ lọ wá ètò ìwé bá ti sọ̀wọ́n tọ̀rọ̀ wá sọ̀wọ́n tọ̀rọ̀ ètò ayé bá sọ̀rọ̀ ni wọ́n ń sin bẹ́rẹ̀ tí ètò ọ̀run bá ti sọ̀rọ̀ ó parí níbẹ̀ ìyẹn ló máa tẹ̀lé látọjú oorun wọ́n á máa lọ tí wọ́n jẹ́jẹ́ ara wọn. àwa yìí ni àwọn atájọ ń ṣeré náà rí àti pé pé ọlọ́run fún ibi àwọn tó ti bá lọ wọ́n pa ìjọmọ rẹ̀ ní àbá ń jagun náà àwọn tó kù bẹ́ẹ̀ ni wọ́n wọ àwọn tó ṣe àwọn tó bá kú náà yẹn wọ́n sọ tó bá ṣẹlẹ̀ ọlọ́run ní jẹ́ gbogbo owó kúkú ọlọ́run ṣàforíjì táwọn tó kù ẹ̀kọ́ àdótì mi àdótì ni o kì í ṣe gbogbo èèyàn náà ni ọlọ́run lè fún nírú ọkàn bẹ́ẹ̀ tí yóò hàn tó ti yẹn bẹ́ẹ̀ ọlọ́run ní payẹ́rẹ́ ọlọ́run yẹn ní jẹ́ ìjábọ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá pátápátá bàbá orílẹ̀ kéńtà yẹn òun ló gbé orúkọ mi kiri wọ́n tẹ̀ wọ́n fẹ́ fún gbé wá Nàìjíríà wọ́n ní di ọba bíi 20 tí ó sáyìn òde orílẹ̀ kéńtà lọ́kọ́ sáyìn ọ̀dọ̀ yọ sí officially ni ọgbẹ́ ọkùnrin Bariga ọ̀sáyìn ó bẹ̀rẹ̀ sí gbé fún gbogbo àwọn ọba ní Ogun State aláké kankan kò wọ́n bọ́ nìyẹn gbé wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn tọ́lọ̀ ń fi ìfẹ́ mi sí lọ́kàn wọ́n sáìn àwọn tọ́lọ̀ ń kádàrá pé àwọn ò ní fọwọ́ sí wọn ò fọwọ́ sí ó gbé lọ sọ́sùn àwọn tọ́lọ̀ ń kádàrá pé tọ́ ọmọ wa náà lọ́mọ yẹn wọ́n sáìn adúpẹ́ lọ gbogbo wọn pátápátá Ọlọ́run níjọba jẹ́ fún wọn àwọn tí ò sáìn náà Ọlọ́run níjọba jẹ́ fún wọn bí wọn bá ṣe dáadáa lé ní ó lè ṣe dáadáa lọ́la ó lè jẹ́ báwọn tí ọ̀sán ìlànà nínú wọn náà lọ́nà lóòótọ́ Ọlọ́run fi yọ wá náà ní sí adúpẹ́ lọ Ọlọ́run wọn adúpẹ́ lọ bàbá mi àti dàdí wà ládọjà. kábíyèsí o Ọlọ́run jẹ́ mi bàbá mi ó kún gbogbo ẹni ẹ̀ máa ń tẹ̀lé ẹ jẹ́ ká máa wà ní 100% loyalty 99 loyalty yẹn kò dáa 99 loyalty yẹn ẹyọ kan tó kù yẹn ìyẹn lè fi ṣe jàmbá bẹ́ẹ̀ni 100 dáa bàbá mi jẹ́ kí n mọ̀ pé Olúbàdàn jẹ́ kí n mọ̀ pé òun ní 100% loyalty sí mi. bẹ́ẹ̀ ni bàbá wọn Olúgbọ́n tí bá pè bàbá Olúgbọ́n ní aago méjì òwú yóò gbé bàbá yẹn ṣàdéhùn fún mi jọ kan bàbá Olúgbọ́n yẹn ó ní sọ́ndé mọ́ ní bàbá mi ó ní mo mọ̀ pé ọkàn rẹ̀ ọ̀balẹ̀ mọ́ ní kò balẹ̀ ó sì wọ́n fẹ́ kó fọkàn rẹ̀ balẹ̀ ó sì mọ̀ pé ó ní bàbá ó lè mi Olúgbọ́n ni mo ń sọ bẹ́ẹ̀ fún ọ pé tó bá pè mí láàbò kan òun gbé nǹkan kan tó bá dẹ̀ ń ṣe ọ́ ṣe mí ló sì dúró tì ọ́ wá sígbà tí mo pè bàbá yìí ò ní gbé fóònù tí bá ti ní ẹ̀lú bàbá mi Olúgbọ́n yóò ní sí òsì ọ kí ló fẹ́ ohun tó fẹ́ yẹn yóò sì mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn wá tán bá mú gbà yẹn bàbá Olúgbọ́n mo máa ń pè tí mo bá mi gbà wọ́n lẹ̀ lẹ́bí rò pé mo lágbára bàbá yẹn ni bàbá dáadáa bàbá yẹn ọjọ́ kan tí alókòló lè pè mí pé nǹkan kan ṣẹlẹ̀ ń mú àwọn àgbà bẹ́ẹ̀ni wọn ní kọmíṣánná pólísì yẹn bínú ní ṣùgbà wọn á pè bàbá Olúgbọ́n mo ní bàbá wàhálà wa ó ní kí ló dé wọn láwọn ọmọ tí ń tẹ̀lé mi wọn náà ti fa wàhálà sí mi lọ́rùn tágbára mi ọ̀ka ó ní kí ló dé kò ṣàlàyé fún wọn á ní kó bá mi pe kọmíṣánná pólísì Ògùn state bàbá ní kí n fún un ní ìṣẹ́jú márùn-ún wọ́n pè mí padà ó dẹ̀ pé kọmíṣánná pólísì dẹ̀ pé bàbá padà pé ohun tẹ́ bá ti fẹ́ náà àwọn ó ṣe bàbá lóhun tí mo fẹ́ ni pé kò pe Sunday fúnra rẹ̀ kọmíṣánná pólísì yẹn pè mí wọ́n ń tà nìyẹn lóhun kọmíṣánná pólísì yẹn kẹ́ ẹ pẹ̀lẹ́ sàwọ́gá ó ní bàbá Olúgbọ́n ti pè wọn
ó sì ti bá wọn sọ̀rọ̀ through governor Ogun State Dàpọ̀ Abíọ́dún Ọlọ́run jẹ́ mi máa yẹn ní Ògùn ìyẹn dáadáa Dàpọ̀ Abíọ́dún yẹn náà ó dúró tì mí gómìnà Dàpọ̀ Abíọ́dún wa sọ fún kọ́ńtọ́nà pólísì pé àwọn ọmọ tó ń wọ yẹn Yorùbá ni wọn o kẹ́kọ̀ọ́ ọ̀dẹ́ gbọ́dọ̀ sí wọn èyàn kì í lé ọmọ gbogbo ìpàjẹ́ ìjà tí wọ́n dẹ̀ ń jà wọn pààyàn òsè kẹ́kẹ́ ìjà Yorùbá náà ń gbé o àwọn ọmọ yẹn ń sìn tó bá fẹ́ ni kò ṣe gómìnà sọ bẹ́ẹ̀ fún CP gómìnà Dàpọ̀ sọ bẹ́ẹ̀ nǹkan kọ́ gbọ́dọ̀ sáwọn ọmọ yẹn o ẹ̀ẹ́dẹ́ gbọ́dọ̀ mú wọn tó bá múnú wọn kó fi wọn lẹ̀ torí bàbá olúgbọ́n ti pè wọn ó ti fẹjọ́ sùn ó sọ fún CP bẹ́ẹ̀ CP yẹn wá pè mí ó ní ta ni mo believe mo lálùkò lódò ó ní ta ni ń jẹ́ bẹ́ẹ̀ mo ní yọ̀wá kan ìlà ó ní kí ní kọ́ mọ̀ bọ̀ lọ́fíìsì nǹkan mọ́ bẹ̀rù ọmọ táwọn mú yẹn àwọn olùdí sí àti fún àwọn Fúlàní tó ń parọ́ táwọn fẹ́ tí wọ́n á bá wọn pé káwọn lọ mú wọn yẹn àwọn pè wọn wá kí wọ́n á pè ní ẹ̀ lọ́dà bẹ́ẹ̀ ó ní kí n sọ pé gómìnà ti pè mí pé kò ní sí wọn pa lóko lódò pé wọ́n lọ ohun tó bá ti dọ́dọ̀ nǹkan sọ pé látọ̀dọ̀ Sunday Igboho ó kún un ní pìlì bàbá lóko lódò lọ bẹ̀ nígbà tó dọ̀hún ó ní bàbá ọlọ́kọjá bẹ́ẹ̀ ó ní ìyẹn pọ̀ gan bàbá lóko lódò ọmọ ohun tí ń bẹ lábẹ́ ìyẹn pé Ọlọ́run lo àwọn bàbá olúmọ àti gómìnà Ògùn yẹn fún mi bíbẹ̀ ẹ̀kọ́ tó bá lọ bẹ̀ wọ́n mú lẹ̀ ó lè pọ̀ wọ́n mú tí wọ́n bá wá mú ojú tì mí nù àdúgbò fọlọ́run fún àwọn tó lọ fi ta láti lẹ́yìn wa lẹ́yìn náà káwá dúpẹ́ fún bàbá Bọ́lá Tinubu tí wọ́n bá sìn yẹn lóore yẹn mọ́ mọ́ ni ọdún karùn-ún rẹ̀ lẹ́yìn odi wọ́n dẹ̀ lọ bá bàbá rẹ̀ pé ọmọ ìyá ọmọ rẹ̀ ni ilẹ̀ ó ní ẹ̀nà ọmọ bọ̀ nílé tó bá ní mọ́ wálé kí la fẹ́ ṣe bàbá la fẹ́ jà ẹ̀wọ̀ yẹ̀mí tí ò tún bọ́ lálá lè bá jà Ọlọ́run ní gbìyà wa Ọlọ́run ní bàbá Bọ́lá Ahmed Tinubu ní kí n mọ bọ̀ nílé ó ní mímì ọ̀dẹ̀ gbọ́dọ̀ mímì bẹ́ẹ̀ nìkan wá ní mọ̀ yín Tinubu tí ń bú mi sẹ́wọ̀n pé wèrè àrò ní. Wèrè ńlá ni olórí burúkú lẹ nìyẹn. Wèrè tó ní mo ṣe yí Tinubu yẹn ṣé babalábàbá rẹ̀ lè gbà nílẹ̀. Bàbá rẹ̀ ò lè gbà mí lẹ̀. Bàbá mi kò lè gbà yín lẹ̀. Ohun tí mo fà yẹn agbára mi ó ju agbára mi lọ. Odidi orílẹ̀-èdè là ń bá jà. Ọlọ́run ló wà lẹ́yìn ibẹ̀. Orílẹ̀-èdè kan là ń bá jà kì í ṣe local government kìí ṣe state là ń bá jà federal government ni agbìyànjú agbára wa wò ni bá a bá jẹ lọ nígbà tá a sì ti jẹ lọ náà tọ́lọ́ ní bàbá wa akẹ́kẹ́ wa tí wọ́n wá ní ọmọ wa ni ọ́ bó ti jẹ́ pé àfi lọ wọ́n gbà tá à ń ṣe ń gbà yẹn tí wọn tún wá bínú pé àfi lọ àwọn tó rà ń bú wọn gbà yẹn. Bẹ́ẹ̀ ni o. ẹ mọ iye ọba tá a bú ọba tá a bú nílọ ẹ̀yin tẹ́ jẹ́ tèmi bẹ́ẹ̀ ṣe ń bú wọn lèmi tí mo jẹ́ kí náà bí. àwọn tẹ bóònù bóò nípa. àwọn bàbá wa ní pé bọ́mọ bá ṣe bàbá ọmọ ní ó ṣe sọ́ọ̀rì. Bẹ́ẹ̀ ni tí bàbá bá ṣe ọmọ ní ó ṣe sọ́ọ̀rì. oníburúkú bàbá láyé kọ́ lọ́dọ̀ ọmọ Ọlọ́run káwá dúpẹ́ pa aláwọn bàbá dáadáa a bẹ̀ wọ́n sì gbọ́ wọ́n wá kó wa wọ́n dà wá pọ̀ mọ́mọ́tọ́ wọ́n wá ní káwọn ṣe bó ṣe wù wá gbogbo nta bá dẹ̀ fẹ́ káfí sùúrù sí á bè àwọn fún àwọn sì gbé tiwọn sẹ́wọ̀n pé tó bá ti wà lẹ́yìn wa Fúlàní ayákìlá tí ń pààyàn ò lè ṣe nǹkan kan fún wa mọ́ orí pa ní baba wọ́n jẹ́ káfí sùúrù kọ́rọ̀ wa ẹ̀jẹ̀ àfi sùúrù akẹ́dẹ́lẹ̀ lérí Ọlọ́run ní fàyẹ́rẹ́ gbogbo nǹkan tí bàbá Bọ́lá Ahmed Tinubu ń béèrè Ọlọ́run wọlá wákàtí àsìkò tá a wà yìí Ọlọ́run máa ń yọ̀ǹda fún bàbá yẹn Ọlọ́run jẹ́ mi bàbá Tinubu gbogbo ẹni wọ́n bá nífẹ̀ẹ́ mi ń tòótọ́ tọkàntọkàn yóò mọ fọkàn bá mi lọ yóò sì mọ bá mi yin bàbá yẹn kò ní í bù ẹni tó bá ń bú bàbá Tinubu ń sìn ọ̀dọ̀ ìgbà tí ò fẹ́ràn mi ó tún ń wá wàhálà sí mi lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ dúkìá mi ti bàjẹ́ wọ́n gbé mi ìta gbà tí ó ti ṣẹlẹ̀ ẹ̀yìn náà òfin bàbá wà bí ṣe ọmọ kí lálálá ní wọ́n ti yọ ẹ́ńjì gbogbo ẹ̀ta àti lọ́ta wọ́n ti ta ọ̀pọ̀lọpọ̀ dúkìá mi àwọn ọmọdé ń tẹ̀lé mi náà ni dúpẹ́ bọ́lọ̀ ń pé wọn ọ̀rẹ́ mi nìkan
ọ̀rẹ́ mi Ọlọ́run lè dán yẹn wò. Ọlọ́run lè dán yẹn wò. Wọ́n tó bá jẹ́ tọ́lọ́run nífẹ̀ẹ́ yóò burú kò ní fi ọwọ́ kan yẹn. Ọlọ́run ni ò fi ọwọ́ kan. Ẹ̀yin olólùfẹ́ ẹ wò a ò ní rí jù báyìí lọ ó bá tún ṣe ń lọ báyìí a máa bù yín gbọ́ lọ́lọ́kan òjọ̀kan ó dàbọ̀.